الحكمة جلة للمؤمن عيسما أخذها وأجاده أقمصن إجاجوا للمؤمن عيسما Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ya, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Àdísì tí mo fẹ́ fi ṣe wá láǹfààní lẹ́yìn. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní innamal a'malu binniyya. Gbogbo iṣẹ́ tó bá wù kó ṣe láyé, àníyàn ló ṣe kókó jù. Ẹni iṣẹ́ tó bá wù kó ṣe láyé, jẹ́ kí àníyàn kó dá ń pa ẹ̀. Tíṣẹ́ yẹn bá wù kó fáìn gan táníyàn bá ti da òní ládà kankan. Tíṣẹ́ yẹn bá dẹ̀ jẹ́ iṣẹ́ tí ò bá mu, bọ̀ táníyàn bá da, iṣẹ́ yẹn wà tún gba ládà lórí ẹ̀. O ní ìdẹ́ni kankan láti certify ìjẹ́ mùsùlùmí ẹ̀rọ. Ọlọ́run ló ń bá dé ẹ̀. Má jẹ́ kí ìbẹ̀rù ẹni kankan kó jẹ́ kó ṣe Ọlọ́run. O wá bẹ̀rù Ọlọ́run, ò ń bẹ̀rù àfáà kan. It doesn't make no sense. Tó bá nílò láti kúnlẹ̀ káwọn òbí ẹ̀, kúnlẹ̀ kí wọn. Tí ibi tó ń gbé tó bá gba kó dọ̀bálẹ̀ kí àwọn òbí ẹ̀, dọ̀bálẹ̀ kó kí wọn. Má jẹ́ kí ẹ̀sìn àbí ọ̀rọ̀ tẹ́nìkan sọ àbí perspective àwọn kan nípa pé tí èèyàn bá ṣe báyìí, èèyàn lè tún rí ládàgbà sí lọ́dọ̀ Ọlọ́run kó sọ ẹ́ di ọ̀tá àwọn tán bí ẹ. Àníyàn tó fi ṣe òun ni ó jà jù. Mi kúnlẹ̀ àbí tẹríba fáwọn òbí mi pẹ̀lú àníyàn pé mo fẹ́ sìn wọn, àníyàn pé mo pọ́n wọn lé láti kó láhùnmá òfin. Má sọ̀rọ̀ wọn sí wọn o. Gbogbo ìmọ̀ tó bá wù kó lè ní, má sọ̀rọ̀ táwọn òbí ẹ máa fi bínú sí ẹ o. Kò sí òbí ẹ tó bí ò bá ti pè ẹ́ lọ síbi pé kó wá ṣẹbọ, kó wá ṣe anything. Ìkúnlẹ̀ kì í ṣẹbọ, wọn pè ẹ́ pé kó wá jọ́sìn fáwọn. Respect wọn. Kádàlà àádá ayẹkùnà mìíràn ìmọ̀ni. Ṣùgbọ́n ayé ti dúgbò ti di nínú. Ìkànnà àwọn ìmọ̀ mẹ́rin ló ń sọ fún wa pé àádá sàmánì sòkòtì. Táìmù ti di táìmù tí kálukú máa dákẹ́ jẹ́jẹ́ o. Wọ́n mú lázàmọ́tìlẹ́gbọ̀ yúùtì. Ó ti di táìmù tí kálukú máa bẹ̀rù láti jáde pé tó ẹ̀ṣàjájá kẹjá máa wọ́n. Wọ́n rí dọ̀bẹ̀lì kọ́lé nínú ìkúùtì. Ó ti di táìmù tí kálukú máa yọ́nú pẹ̀lú ìwọ̀nba díẹ̀díẹ̀ tó bá rí jẹ nínú oúnjẹ. Wọ́n máa ń kọ́ làlhákọ̀yẹ̀ mọ́tò. Gbogbo ẹni tó bá rẹ̀ ti rẹ́dì láti sòótọ́, wọ́n rẹ́dì láti pa ẹ́. Ṣùgbọ́n tí wọ́n náà bá ti wá rẹ́dì láti kú sórí ọ̀rọ̀ Ọlọ́run Ọba, láti fi ẹ̀mí ẹlẹ̀ fún Ọlọ́run Ọba, let them do whatever they want to do to you. Má bẹ̀rù láwùmátàlá ìmí. Má bẹ̀rù ibú kankan tẹ́nì kankan máa bọ̀ ẹ́, they will come out to abuse you. Even gan irun tó ń gangan náà kí kò tí ì lè sọ pé Ọlọ́run ti gbà lọ́rùn àbí Ọlọ́run ti gbà. Òun náà ó ń tiraka ni. So anything tó bá ń ṣe, máa ṣe bẹ́ẹ̀ náà khawfi wa raja. Máa sọ fọ́lọ́run bá pé tó mo ti ṣe bí mo ṣe lágbára mọ́. Má ṣàgbà lọ́rùn mi ju bí wọ́n ṣe tó ní kò fi gbà lọ́rùn mi. Ojúmọ́ tó mọ́ mi lónìí, ojúmọ́ rẹ̀ ni o. Assalamu alaikum. Ó yọrí ń kọ́fà, ó tú bóòtì, ó já kí mọ́tò sókè.